new wave of slavery and servitude in foreign lands. I see them in Asia, Australia, wherever you may think. Everywhere they go, they're lonely, there's no place like home. You like to see your children cry and waste their lives away, my brother. You like to see them die before their time in poverty. Seems you like to see the people cry in frustration and desperation. You like to see them flee and leave this land so full of promise. Like to see the children. You like to see the children. Bẹ́ẹ̀ni ẹja máa bá wọn sọ kọ́ máa hùwà bàjẹ́. Èmi á máa pariwo ẹ mọ̀ pé mi ò ní wọ̀n kíkú mo dẹ̀ mọ̀ pé ẹ̀ nígbà lọ́wọ́ mi láàbọ̀. Ó dẹ̀ jẹ́ kọ́kọ́ ṣe báyìí ná. Ẹja lù yín lọ́gọ ẹnu ẹ̀yin ti Adó-Odò Ọ̀tà local government ká lù yín ní ọ̀gọ̀ ẹnu bíi tí ẹ bá iṣẹ́ dé ní ojú ọ̀nà àti under bridge Sango wá sí ojú òre ìmálù yìí lọ́gọ̀ ẹnu wípé ẹ ṣe kí ni ẹ ṣe ṣùgbọ́n ẹ bá wa parí ẹ bá ní ṣe kí ni ẹ bá ní parí ìyẹn ní ohun tá a wà títí ó jẹ wá lógún ẹ bá ní parí àwọn òkúta tẹ́ ẹ dà síbẹ̀ ẹ kàn má dà síbẹ̀ lásán àwọn òkúta tó jẹ́ wípé kódà àtòmọ́tò àtẹlẹsẹ̀ ní àná mo gbé fún yín àtòmọ́tò àtẹlẹsẹ̀ mo ń sọ̀rọ̀ nípa Sango under bridge gan ní Afiji mo débẹ̀ lánàá mo rí fún ara mi báyìí mo rí ojú òre fún ara mi báyìí títà máa fi dé ọjà Ọ̀tà mo fojú ara mi fún ara mi mo fojú ara mi rí bí ọ̀nà yẹn ṣe rí lánàá ìjọba wa rawọ́ ẹ̀bẹ̀ sí yín ni o ẹ bá ní wá ń ṣe sí o èmi rawọ́ ẹ̀bẹ̀ sí yín ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá ní wá ń ṣe sí ọ̀nà yẹn kẹtù jẹ́ kó ṣe kí ni kó ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ àná nìkan tí mo lọ òun ló rán mi létí ojú ọ̀nà Ṣàgámù sí Ìta Olúwo ó rán mi létí ojú ọ̀nà yẹn bí ojú ọ̀nà yẹn ṣe rí pé oh my goodness lójú ọ̀nà yẹn o Ṣàgámù sí Ìta Olúwo ọ̀nà Sango under bridge lórí àwọn èèyàn wò mí nínú studio pé wo ni kún ìtújìbó la tún já sí mo ní láti rántí ni bó eré yẹn gan ló yẹ jẹ́ kí n já sí pé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa lójú ọ̀nà yẹn ẹ bá ní parí ẹ̀ tó wọ́n ti sọ wá lẹ́nu pé ní ìpínlẹ̀ Ògùn ṣọ́ni ká má lọ náà ni èmi dẹ̀ sọ mọ́ pé akọ́ pé ká lọ́nà ọ̀nà abúlé wa ò dáa ṣùgbọ́n abúlé wa ó ti yé yín abúlé wa wà pa ẹ wò káàkiri gbogbo bíi tí afẹ́fẹ́ ìkànnì iléeṣẹ́ rédíò tún gba 100.9 FM tó bá fẹ́ dé ní mo kí n pé ẹ kú ojúmọ́ mọ́ òní ọjọ́ ìṣẹ́gun Ọlọ́run ó ṣẹ́gun fún èmi àti èní tí ń ṣe ọjọ́ keje oṣù kejìlá ọdún 2021 ẹni pé bá a ṣe ń súnmọ́ ọdún tí ọdún súnmọ́ wa ọdún ayọ̀ lèmi àti yín máa ṣe kí ni o la máa ṣe lágbára ọba mi òkè ládùúgbò mi lètò tó ń bá afẹ́fẹ́ wọ̀nyá àjà lọ́wọ́lọ́wọ́ ní sáà tí a wà yìí orúkọ mi ò yí padà yèyé Olúwaseun fún mi Ajibose lèmi ń jẹ́ queen àbíyọ̀ lóye rẹpẹtẹ lẹ́yìn tèmi lẹ fẹ́ràn kẹ́ máa pè mí ní ilé bó ṣe ń kí yín náà máa jẹ́ kó yín pọ́ mọ̀ gbéra pọ́n bélé lèmi o yes kẹ́ ok èèyàn kan ní Yorùbá àpòlẹ̀ Yorùbá náà bí mi sí ṣùgbọ́n mi ní fi ọwọ́ òsì àwọn tó bá ń drive nìkan ló lè fọwọ́ òsì fi kíyàn mi ní fọwọ́ òsì júwe lè bàbá mi àwọn akíyín báyìí pé iná kọ́ná ẹ ti dá mi lóhùn pé iná gèjì àbí bágèjì à ok now máa kíyín ní ilé dáadáa pé ẹ̀yin tèmi àyẹn náà wà ó nì ẹ má jẹ́ ń gbára mi ní àkókò láàárọ̀ yìí ẹ jẹ́ ń tara ṣàṣà kí n ṣí ojú òpó sílẹ̀ Sodiq Akínbólú òun ló ń jẹ́ kẹ́ lè máa rí mi kètèkètè ní àárọ̀ tòní ìyẹn kémi náà ṣe bí èèyàn mi a ní ẹ̀yin tẹ́ wà lójú owó Facebook
lójú ewé Facebook Sodiq Akínbólú ló jẹ́ kẹ́ máa rí mi. 08056131009 08056131009 tàbí 08113051009 08113051009 òun lójú òpó tẹ láǹfààní láti ṣe kíni o láti fi kàn sí mi ní àárọ̀ yìí lórí ètò ládùúgbò mi ẹ ló ẹ jẹ́ ń wo nọ́mbà 1 kọlà tó wà ń bẹ̀. hello ládùúgbò mi o. ládùúgbò mi ẹ jẹ́ wo ẹni tó wà ń bẹ̀ ládùúgbò mi o. hello hello 08056131009 08056131009 tàbí 08113051009 08113051009 wọ̀nyí lójú òpó tẹ láǹfààní láti fi kàn sí mi ládùúgbò mi. ẹ mà káàárọ̀ o. ẹ mà káàárọ̀ yèyé. ẹ káàárọ̀ sá o. ẹ káàárọ̀ nípa ẹbí orúkọ tèmi ní alábàtúntà tó lọ́mọ láti dókíọ́. ẹ káàárọ̀ sá. ẹgbẹ́ ń gbọ́rọ̀ wa rò ọlọ́run máa gbọ́ sí inú lágbàdo ọlọ́run. àmín. ẹlẹ́yìn gbà wá ní àkókò àdèkí ọ̀gá tó nílé iṣẹ́ tó gbà náà nípò ní pàwọ́sà. àmín. ẹ̀rí ilé ìwé tó tọ́jú lọ́dọ̀ máa sùn mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. ẹ bá wa bẹ ìjọba ìpínlẹ̀ Èkó kó wá bá wa kọ́ ilé ìwé fún àwọn ọmọ yìí. ilé ìwé ti fẹ́ wó ọmọ pọ̀ ọmọ yẹn kó wọ́n kọ́ sí kò lú àìsí. ọmọ mi máa ń lọ wàhálà ní láti lọ sí ọ̀hún ọmọ afẹsẹ̀ rìn lọ ọmọ afẹsẹ̀ máa ní kò tó bá ń bọ̀ ọmọ ẹ̀kọ́ mọ́tò mo máa ní wọ́n ti máa ń kọ́ mọ́tò lórí pé èmi máa ń jábọ́ lẹ́yìn mọ́tò kábíyèsí ọlọ́run. ọmọ akọ́sílẹ̀ àwọn ọmọ ẹ̀ka tó fún ọmọ. àmín. ilé ìwé náà wà ní tòsí wa níbi kan bá wa tún lè gbé tó kúrò ní mọ́tò máa ń sùn ṣe kí àwọn ẹ̀ wà bẹ̀ wọ́n ò dẹ̀ ìṣẹ̀rọ̀ kọ́kọ́ fún wa ní ọjọ́ fún yọ wọ́n ṣọ̀rọ̀ ní kòròdú wọn ò débí ọlọ́run kẹ́tì máa rè orí tó kọ̀ọ̀kan táyà ṣe bẹ́ẹ̀ ṣe kúṣe o ohun tó fẹ́ kó ṣe òun làbá sọ ní ọ̀la o àwọn oní ọgbọ́n tẹ̀jà lọ́dọ́ fún yọ mo máa ń bẹ̀ gbogbo àkọ́ máa tún bẹ́ẹ̀ wọ́n jẹ́ bọ́sítì yẹn ní òní bẹ́ẹ̀ sí àdìsọ́kù tó kò bàbí náà ẹ ṣeun gan mà ẹ ṣeun gan sà ẹ̀yin tí ẹ bá fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ máa láǹfààní láti kà ládùúgbò mi. ládùúgbò mi. ó bàjẹ́ tì. yèyé ọ̀túnbàlàn. àjọkẹ́ adé ayé olówù. ẹ ṣe ìtú kò ní burú sí. àmín. yẹnẹmà. ọba mi ọba mi dàbí yàrá. àmín. ìgbà máa tẹ̀síwájú àtọ̀gá ilé iṣẹ́ náà. àmín. ní títorí òun ló ń pè láti òkùnkùn. yes ma mo wà pẹ̀lú yín mà. ẹ ṣeun sẹ́ni láti àtìpẹ́kọ̀ ọ̀nà wa tí wọ́n ṣe ẹ wá bá wa pe àwọn ọlọ́kadà ẹni pọ̀jọ́ kan máa ṣe díẹ̀ díẹ̀ eré yẹn ti pọ̀ jù. ẹ wá rí àwọn arákùnrin àtọ̀tán bá máa ṣe ọ̀rẹ́ jẹ́ kó wá bá wa sọ àwọn bọ́ọ̀sì ojú ọ̀nà yẹn ṣe pàdé tó ń la àwọn èèyàn kílẹ̀ títí o ọ̀dọ́ àdúgbò o ṣé wá rí bàbá ti kúrò láti ìtàsán ní síwájú ẹ bá wa bẹ ìjọba ìpínlẹ̀ Ògùn àti gbogbo tí wọ́n bá ọ̀jọ̀ kan wá bá wa ṣe ojú ọ̀nà yẹn síwájú sí ṣèṣàdá ọ̀jọ̀ ẹgbẹ́ lábẹ́ wọn àsìkò náà. àjọkẹ́ adé ayé olówù tí àǹfààní bá wà láti pè padà ẹ ṣe kí ni ẹ pè mí padà ládùúgbò mi. wọ́n bàjẹ́ tì. ẹ mà káàárọ̀ sá o. ẹ káàárọ̀ yèyé o ẹ kú ojúmọ́ o. ojúmọ́ ire ní sà. ẹ ṣeun tùǹgbọ́n ní dàrú o. àmín. àbá nìyẹn sùn sọ láti gbága òkìjọ. ojúmọ́ ire bàbá. ojúmọ́ ni ìyá. ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́. ẹ ní sọ̀rọ̀ sọ o. àmín. n tí bá a ṣe máa ń sọ kọ́ náà kó sànú wa bẹ̀rẹ̀ ìjọba local government àmùkọ́dá kan jọ kan wù á sí ní gbága
nígbà láti gbàgà gbogbo ọmọ sùkúù yẹn lè sin gbogbo ọ̀nà ti gbẹ gbà ọ̀nà wa iná ń tí omi láti múnáàkì yẹn tó gbogbo ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ máa dùn pèsèpèsè tójú bá rọ̀ báyìí máa ń gbà bẹ́ẹ̀ máa ń gbọ́n ọmọ sùkúù kọ́ra mọ̀jà sówó tí ò ní gbé wa mọ̀jà ká fún sunkún ọmọ o. àmín. ẹ̀dá àpò ẹjọ́ ká bá ní bẹ̀ wọ́n ká bá ní ìjọba gbá láti gbàgà tí sùkúù òde ká bá ní sọ̀nà yẹn ọ̀nà yẹn ò dájúmọ́ là ń kọ́ nílé ẹ̀ wọ́n ní ìdárú gbóòní ìbàjẹ́ o. àmín. ẹ ṣeun yes sir ẹ ṣeun gan sir ẹ jẹ́ ń gbé eléyìí ládùúgbò mi. ó bàjẹ́ sí eré tíátíá. ẹ káàárọ̀. ànídààmú ànírídàáyé. bá mi ẹ̀ pọ̀. alájà Chicago ní Ladugbo. àmírà ojúmọ́ ire. àmín. ẹ kú ètò. yes ma. ọkọ̀ ládùúgbò àwọn èèyàn wa kan ní òkè gbẹ́gun wọ́n ní ṣọ́ọ̀ṣì kan ṣe sáfíìsì ń bẹ̀ láti bí ọ̀sẹ̀ kan gbogbo àwọn èèyàn tó wà ń bẹ̀ yẹn títí tó fi dé àpèká àjẹkọ́sùn àtọ̀sán àtòru ṣé ìjọba Lagos State òṣìṣẹ́ wọn bí iṣẹ́ mọ́ni àbí kí la fẹ́ sọ. tó fi yẹ kí wọ́n máa ṣe sáfíìsì látàárọ̀ títí di ìrọ̀lẹ́ tó bá tún dòru náà gbogbo nítorí tó fi mú àwọn tó wà ní grammar school tó wà lápèká tó ń fi sùn àwọn tó wà lọ́dọ̀ wọn yẹn ń kọ́. torí kò yẹ ká máa láǹbẹ̀ náà ká tún máa ní ẹlòmíì lára Ọlọ́run ò lè tó bẹ́ẹ̀ yẹn rárá àti rárá tábà wà nù yàrá wa lè bẹ náà kó lè gbọ́ kó jẹ́ tábà tó fi tiwa di sọ́ọ̀bù àwọn aráàlú ọlọ́ngàn ò fẹ́ ọ̀sítà wà ń tò sí ibẹ̀ yẹn ẹlòmíì kò sí lọ síta ilé ló wà bọ́tẹ́ ẹ̀jẹ̀ kó sùn ẹni tó ń ta àjẹ́ kan gbọ́rọ̀ ó kù díẹ̀ káàtó kíjọba Lagos State kọ́ bá wa lọ síbẹ̀ kọ́ lọ ṣiṣẹ́ ń bẹ̀ ìyẹn bẹ́ẹ̀ ní àdúgbò tiwa ń bì báyìí ní ìlú Ògìjò gẹ́gẹ́ bí Àjọkẹ́ Olóhùn ṣe sọ àwọn ọlọ́kadà kan rọra sáré lórí títì àwa là ń bẹ náà pé kọ́ bá wa ṣọ̀nà wọ́n dẹ̀ tún ṣe òun wá ṣe pé ká tún máa hùwà tí ò dáa báwọn aráàlú kọ́ bá wa ṣe bọ́ọ̀bù síbẹ̀ tẹ wá rí i ní Odóngúnyán tí Àlàbá Peter ń sọ ó ti tó ọdún kan kí ló dé bá ń pariwo tíjọba òfin lísìn fún wa kí ló dé aṣojú ìlú làwa jẹ́ ibi táwọn ò lè dé àwa ń rìn débẹ̀ àwa ń rí nǹkan tá a bá dẹ̀ rí àkì ń sọ ó ti lé lọ́dún kan t'Àlàbá Peter ti ń pariwo bẹ̀ yẹn ṣèbí tó bá yẹ pé ìjọba ẹnì kankan nù wọn ò lọ́mọ bẹ̀ ṣé ẹbí wọn ará kankan ò ní èèyàn bẹ̀ ni bàbá múlẹ̀ lé èèyàn bẹ̀ àwọn bá ń dìbò fún wọn àwọn kílọ̀ṣà là ń fọmọ síléèwé kí ló dé bá ọ̀pọ̀ ti wá rò láti bí ọdún kan tó ti ń pariwo bẹ̀ yẹn Ọlọ́run ó ṣàánú wa Nàìjíríà ẹ kú ètò. ẹ ṣeun gan ma alájà Chicago láti Ògìjò mo mọ̀ wípé láìpẹ́ láì jìnnà àwọn ará Ògìjò wọn á kú jẹ ìgbádùn ládùúgbò mi. ó bàjẹ́ sí o. ẹ mà káàárọ̀ sá. ẹ káàárọ̀ ẹ mà kú ètò. yẹsẹ jọ bàbá mi yí rédíò yín lọlẹ̀. báyìí kọ́. ó ti dá bàbá mi. orúkọ mi Jídé ọmọ Àwórì látòkè gbòdò. ẹ má kí rẹ́gísítà lẹ́ni ó tó jọ́ mẹ́ta sá. ẹ má bínú sá a máa jáde ìkọ́jú mi kàn fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé àwọn aládìbò fáwọn pípù yìí àárọ̀ wọn ní máyà àjàmọ́ àwọn gbogbo títì wa láti lọ́dí fàìfà ló ti bàjẹ́ kápẹ̀sà náà ká bá àdàkúta sí ká lè rántí wa ẹjọ́ tó Ọlọ́run nígbàgbé àwọn náà ká má gbàgbé wa ṣùgbọ́n òdìjọ́ náà à ń gbádùn ìrìn àjò. àmín ẹ ṣeun gan sá Jídé ọmọ Àwórì ládùúgbò mi o. ó bàjẹ́ sí. ẹ mà káàárọ̀ sá o. atẹ́kùn burúkú olùfẹ́ rẹ̀. àmì àtẹ̀yìn náà sá. akẹ́ ọmọ akẹ́ láti ṣẹ̀dá mu. ẹ mà káàárọ̀ bàbá mi. mo kí bàbá mi ṣiṣẹ́ kó dáadáa. orí ni o mo mọ̀ pé lágbára náà ọdún ayọ̀ ni gbogbo wa máa ṣe. lágbára Ọlọ́run lágbára. yẹ́rí àkọ́kọ́ yẹ́rí ìkẹlẹ́ tí àti àmì tí bàbá tí máa ń pariwo. ó máa jẹ́ ẹ̀kọ́ ìtìjú fún igbákejì ààrẹ fún ọdún mẹ́jọ ìlú wọn ni wọ́n máa lè ṣe ìyẹn ìkíní. ìkejì yẹ́rí Kàdámù local government chairman èmi ń bẹ̀ yí o ohun ọ̀kọ́lọ́ pín Kàdámù sọ́nà mẹ́jọ ṣùgbọ́n constitution Nàìjíríà jẹ́ kó yé wa pé Kàdámù local government ìkọ́ni. wọ́n ti ta yẹ́rí àwọn náà pè wọ́n lè máa jẹ́ pọ̀ sí ìjọba fún wọn ṣùgbọ́n a máa fọ́ fún wọn. yẹ́rí gbogbo àwọn tíkẹ́ẹ̀tì tí wọ́n já kiri yẹn that's not the way kì í ṣe rẹ́ẹ̀ṣẹ̀ wọn nìyẹn ìdí ní kọ́wọ́ tún ní wọ́n lára ni tí wọ́n tẹ̀ lọ́bẹ̀ náírà 500 tí wọ́n gbà lọ́wọ́ wa tí à ń ta ọjà. so many things tí wọ́n fẹ́ lè fi generate owó go to power ṣàkẹ́ power bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ̀ lè fi ní pé ṣàkẹ́ power
di méjì àwọn àdórí mẹ́wàá fún ọmọ náà lórí ìfẹ́ pẹ̀ ṣùgbọ́n ẹ jẹ̀ wọ́n ẹ má jẹ́ kó máa ní wọ́n lára tí wọn ò bá nílò àkàdé ó pe àwọn onídìí ọ̀padà ká fún wọn ní ìkọ́ tó lè fi jẹ lẹ́yìn tó wọ́n ẹ̀yẹ́ ní wọ́n lára àdúrà wa gbà. àbí akí ọmọ akí o wọ́n ti jẹ́ káàkiri ọmọ akí ó kí tán akí ọmọ akí ti bínú lára ẹ̀ pé tí wọn ò bá ní àìdíà kọ́wọ́ ọlọ́run ṣàdúró wa ládùúgbò ni. ó bọ̀ jẹ́ sí. ẹ máa káàárọ̀ orúkọ yín àti ibi tẹ̀ tí ń pè. ẹ̀ka orúkọ tèmi ní adékàngọ̀ láti ká olúwo. adékàngọ̀ bó o ní o. dáadáa ni màá fún nígbàjẹ́. àmì. ẹ rí lásìkò tèmi ní ìka olúwo a ti ń pàrọwà fún àwọn àjọ ara pé gbogbo àwọn iyẹ̀pẹ̀ kọ́kọ́ jọ tí yóò jẹ́ kí àwọn mọ́tò àti àwọn ọlọ́kadà kọ́ lè fa dáadáa. Ibi tó bá ti di àárọ̀ ẹ wá wo gbogbo níbẹ̀ yẹn tí gbogbo bẹ̀rẹ̀ ti máa rí. A fi wọn kọ́ bá wá fún gbogbo àwọn iyẹ̀pẹ̀ yẹn kọ́ bá wá sí gbogbo ọ̀nà yẹn tí ọ̀nà yẹn kú lè dá àti pàápàá ọ̀tá tó ti fún wa ọ̀tá yẹn kéré. Bí òjò bá bẹ̀rẹ̀ sẹ́nìbọ̀ tó máa lè gbà bẹ̀rẹ̀ kọjá torí kọ́tà omi tó pọ̀ mọ́ àdúgbò ìlú kọ́tà yẹn náà ló máa gbà kọjá lọ. Tí wàá tẹ̀ fún gbogbo àwọn èèyàn kan dalẹ̀ títì kan má dalẹ̀ títì mọ́ ọjọ́ nítorí ọlọ́run kọ́tẹ̀ sí àwọn àṣọ lọ́wọ́ níjọ́ bíi làwà níjọ́ bíi débi káwọn wá láti wá máa fúnlẹ̀ wá tó wà ní tófòtófò máa fi tán. ẹ ṣeun gan sa yes sir ọ̀rọ̀ tí onílẹ̀ dé àwọn lawman ó dà pé èmi gan á fẹ́ mú sọ sí ẹ̀yin lẹ ní ká má sunlẹ̀ tá a dẹ̀ rí pé tòótọ́ ọ̀dà fàlàáfíà ara wa pé ká sunlẹ̀ ní àdúgbò kẹ́ ẹ tún wá kó lẹ̀ ó tẹ̀ dá bọ́n ṣe bá mi raise ibẹ̀ yẹn ẹ tún wá mú akọ yìí lẹ́bàá kìbọ̀ ilẹ̀ ibì kan lẹ́ lè kó ilẹ̀ ibì kan lẹ́ lè kó lẹ́tùn máa sọ pé ilẹ̀ oníwọ̀nba bíi tó gbọ́dọ̀ pọ̀ dé onígbọ̀nba bíi tí ò gbọ́dọ̀ pọ̀ dé kí ló dé ṣé a máa tún mẹ́ṣọ̀ ohun bá a ṣe ń jẹ nǹkan nílẹ̀ àbí bóun ni kì í ṣe sọ sọ̀díkì yá mi léèbó yẹn àbí ṣé àtún spinẹ́ẹ̀tì ṣé àtún torí kò fẹ́ yé mi sí tí bá ti ń gbọ́ ọ̀rọ̀ yẹn pé àwọn lọ́mà ní àwọn ò lè kó ilẹ̀ ibì kan ní àwọn lè kó ó máa ń ṣe mí bíi pé ẹjọ́ ṣé àdèmọ̀kọ́ tí àjọ bára wa sọ báyìí because to me it's like I didn't understand you kò fẹ́ fi gbogbo ara kò fẹ́ fi yé mi tó tí ó dẹ̀ yẹ kó ṣe kí ni tí ò yẹ kó rí bẹ́ẹ̀ nínú ohun gbogbo tá a bá ń ṣe kí ni tí a bá ń ṣe ẹ jẹ́ ń wo ẹ jẹ́ ń ṣe báyìí ná. ládùúgbò mi o. ilẹ̀ ibì kan ni àwọn lè kó ó máa ń ṣe mí bíi pé Servitude in foreign lands. ládùúgbò mi. Káàárọ̀. ẹ mà káàárọ̀ sa ẹ bá mi ṣe pápápá. Ọ̀pẹ ẹ̀mí sọ láti dùn. ìjẹ̀bú bó sà. ó ìjẹ̀bú tí wọ́n yẹn wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ kò ní dáa tó nìyẹn ládùúgbò mi. ládùúgbò mi sà. Ó bàjẹ́ kì í. ojúmọ́ ire o. Ojúmọ́ ire fún gbogbo wa o. àmín. Ẹ jọ̀ọ́ láti mòwe. à ń gbọ́ yín sà. Ní mòwe níbi àwọn ọlọ́sàn yẹn. ó. Wọ́n ò wá gbé àwọn káńtò wá gbé. Àwọn ọlọ́pàá tó bẹ̀ lánàá. Ọlọ́run fẹ́ gbà tó wà bẹ́ẹ̀ kí jẹun. Tó ẹ bá wọn bàbá káńtò kan wá gbógun yẹn. Mọ́tò ló pa síbẹ̀ láti jẹun. ládùúgbò bo lẹ́ẹ̀kan sí èèyàn láti wọ́n ní mòwe ṣùgbọ́n àdúgbò yẹn àgbọ̀ dáadáa àyíká ibi tí wọ́n ń sọ ní mòwe wípé tọ̀ ẹ̀yin ìjọba wa ẹ bá wa gbé ohun tí ó wà ní àdúgbò yẹn tó ń sọ kó tó di pé yóò tún dá òórùn lẹ̀ ìpè tí màá fẹ́ gbà kẹ́yìn rèé láàárọ̀ tòní.
ládùúgbò mẹ́jọ ẹ bá mi yí rédíò yín lọlẹ̀. sá o ìyẹn rí o ládùúgbò mi o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sá. ní orúkọ mi ni pásítọ̀ Látúnjí láti Ògìjó. ó dà ń gbọ́ yín sá. ibì kan wà ní school secondary school Ògìjó yẹn. ok. second gate tó wọ school yẹn ni. máa kan wà níbẹ̀ ó ń ṣe bábà. gbogbo àwọn ọmọ school ọdún ẹ̀ ló máa ń dúkùú sí tó máa ń play game. ibi tí wọ́n ti ń bẹ̀rẹ̀ ẹgbẹ́ burúkú nìyẹn tó fi ń yin iṣẹ́ ìdára wọn ní court. ọ̀dẹ̀ máa wáṣọ school wọ́n máa wà níbẹ̀. máa yá dẹ̀ kó wọn wọlé tí ṣọ́ọ̀bù ò bá gbà wọ́n mọ́ á tún kó wọn wọlé yàrá. ibẹ̀ ni wọ́n ti ń play game. mo ní wọ́n bẹ̀ mo ká ọmọ tèmi náà mo ká mọ́ bẹ̀. so kò yẹ bí wọ́n sọ fún mi mo ká ọmọ mi mọ́ bẹ̀. so àwọn ọmọ school yẹn guy secondary school Ògìjó mo ti gbàgbé orúkọ ẹ̀ St. John tí St. John ló ń pè ìbẹ̀rẹ̀ second gate yẹn níbi tí antenna tó wà ibẹ̀ ni máa yẹn níbi ó ní pé ìníjà ẹ̀yìn oṣù ké ibẹ̀ ló wá fi aṣọ fún ṣọ́ọ̀bù ẹ̀ ibẹ̀ kẹfà tẹ̀lé sí ẹ̀ máa bá ọmọ school bẹ̀ tó ń pè géèmù bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe everything bẹ́ẹ̀. so ẹ bá wa lọ síbẹ̀ káwọn ọlọ́pàá lọ síbẹ̀ kọ́ lọ kó wọn kọ́ kó àwọn tó bá rí bẹ́ẹ̀ kọ́ kó ọkùnrin náà kọ́ gbé báwo ṣe kó máa da ọmọ school láì pẹ̀lú uniform kọ́ máa play game kọ́ máa yin sí ìtara wọn ní court níbẹ̀. ṣe pé mo tó kọ́ mi mo rí wọn ní ọmọ mi tẹ̀kẹ́ mo ti mú kó lọ sí kó school yẹn. yes sir. ẹ jọ àwọn ọmọ tá à ń sọ yìí àwọn ọmọ yìí àwọn ní ògo ọ̀la àwọn lògo ọjọ́ iwájú àwọn ládàrí ọ̀la ẹ jọ nítorí ọlọ́run àwa òbí àbí àgbàlagbà ẹ má tún jẹ́ ká dákún ohun tí yóò mú káyé wọn ó tẹ̀síwájú kí n má fẹnu mi sọ nǹkan mi gẹ́gẹ́ bí abiyamọ ẹ jọ nítorí ọlọ́run mi ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ ní àárọ̀ tòní yìí ìyókù tún di lọ́la tẹ́ ó láǹfààní láti pàdé àwọn akẹlẹgbẹ́ mi lórí ètò ládùúgbò mi ní ìkànnì iléeṣẹ́ rédíò Tungba 100.9 FM Hakeem Spinet wà nílé pẹ̀lú mi Sodiq Akínbólú oṣẹ́ méjì ló ń ṣe bó ṣe ń jẹ́ rí mi ló tún ṣe ń jẹ́ kẹ́lẹ́ gbọ́ mi kétékété mi nígbàgbọ́ láti jíṣẹ́ Jákàndé Àjàngbàdì ẹ bá wa ń ṣe sọ́nà yẹn ìjọba ìpínlẹ̀ Èkó.